orúkọ mi ní àìníṣe tí gbogbo èèyàn mọ̀ sí alájà wọn ní colleagues mi lájọ máa ń ṣiṣẹ́ mi ilé ìjẹun tó láìsí mi kò dá sí mi àbẹ́sì mi lè kọ́ àwọn colleagues àti àwọn tó wà nígbà tí mo yẹ sọ́dọ̀ ẹ̀kọ́ advice yẹn èmi náà àti àwọn tó wà ó bá gbogbo wa wípé ká tún máa ṣe dáadáa ní Sisi Quadri ṣe dáadáa orí tí mò ń kọ yìí Sisi Quadri jẹ́ ní tó dáa ó máa pè é bá ti ríyàn bóyá kó ti pẹ́ díẹ̀ tó ti ríyàn Sisi Quadri máa pè é tó bá dé lè gbó máa sọ lórí WhatsApp lájà ọ̀fà lórí kíkí lè ṣàlàfíà ní báwo ní iṣẹ́ wa wọ́n sọ pé mo wà òkè mí náà lè kí padà Sisi Quadri jẹ́ ní pé kò kí n fojú pa gbogbo àwọn pẹ̀lú ìsìnkú kí n lò láwá rẹ̀ ó ṣe báyìí ó fẹ́ náà bá kọ́nà bá mi forí jù ó tún wá ìbí ọ̀nà ọ̀gá nínú màmá láti wá mi pa gbogbo àṣìṣe mi wọ́n lọ bá padà láwọn sọ̀rọ̀ bá mi èdè bá mi láti láwọn àkúnà àlòkùn wa bá Sisi Quadri àwọn ọmọ tó dẹ̀ fi sílẹ̀ kọ́nà bá wa dáná sí gbogbo àwa colleagues náà fi sílẹ̀ kọ́nà kó dára gbogbo àná sí kọ́nà má ṣe fún Sisi Quadri má ṣe láfúfà fún gbogbo wa. Orúkọ mi ni Ìbíyẹmí ẹwà tó mi àwẹ̀gbẹ́ àṣà GboahTv worldwide àwẹ̀gbẹ́ tí ó kọ̀ mọ́. Kí lè sọ fún àwọn táwa ṣe báyìí ní ìrọ̀lẹ́ yìí? Nǹkan táwa ṣe nírọ̀lẹ́ yìí ni pé a wá síbi ìkẹyìn fún ọ̀gá wa ẹ̀gbọ́n wa Sisi Quadri tó dolóògbé ní àárín àwọn òṣèré. Àgbà tí ṣe gbọ́ nípa ikú wọn báwo ló ṣe lọ́kàn kí lè rò ń pa ẹ̀? Ẹ wo ọ̀tá mi fẹ́ di wèrè láì gbọ́dọ̀ sọ pé nǹkan mi because èmi àti mo bá wọn sọ̀rọ̀ ní nǹkan bóyá mo bá wọn sọ̀rọ̀ bóyá bí 2 weeks ago nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ èmi àtìyàn dẹ̀ ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ torí ẹni ẹ fẹ́ ṣiṣẹ́ so àwọn sọ̀rọ̀ wọn lọ́wọ́ pé òní kọ́dọ̀ òní kán máa lò kíní kọ̀ọ̀kan kan nílá sọ́dọ̀ tí mo fi rí post yẹn pé Sisi Quadri mi ò gẹ̀ tara mi ṣá. Okay, so relationship wà láàrin èèyàn àti wọn ní kúkú tẹ̀lé ṣàlàyé fún wa. Sisi Quadri àkọ́kọ́ ọ̀gá mi ni wọ́n àtúnjọjọ́ mọ̀ state kan náà asúnmọ́ra gan a máa ń sọ́njọ́ lọ́rọ̀ mi tó dẹ̀ máa ń advice mi gan nípa iṣẹ́ tèmi gangan ṣe because mo máa ń chant mo máa ń pẹ̀sà so wọ́n máa ń advice mi láti jẹ́ kí n máa tẹ̀síwájú lórí iṣẹ́ yẹn pé kí n máa jókòó tẹ̀tẹ̀ lórí ẹ̀ṣà so kọ́lọ́ sábà kó bá fọ̀rọ̀ kẹ́mu. Àmín. So kí wá ní ohun tí bí ẹ̀kọ́ tí ẹ lè rí kọ́ látara ìwà wọn pẹ̀lú bẹ́ẹ̀ súnmọ́ wọn sí? Mo kẹ́kọ̀ọ́ lára Sisi Quadri because téèyàn ẹni tó bá súnmọ́ wọn ó jẹ́ nìkan tí ò kì í kanra òkú láhùn kò ní ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ he's very nice person. So kí wá ní ọ̀rọ̀ ìkẹyìn fún wọn ní ọjọ́ tòní báyìí? Kí Ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ kí Ọlọ́run bá wa dárí wọn kó bá wa pàṣẹ wọn rẹ́ láàrin òṣèré kí Ọlọ́run má jẹ́ ká aráyọ̀ kú wọn because àwọn èèyàn pariwo pé kí ló dé táwọn onítíátà ń kú àwọn onítíátà ń kú torí pa lórúkọ ni o torí pọ́n mọ̀ wá ni because àwọn èèyàn kú ń ta náà káàkiri ọjọ́ tó kú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú ń jọ́ náà nítorí pé wọn ò mọ àwọn yẹn ní ò jẹ́ kẹ́ mọ̀ pọ́n kú torí pé lórúkọ ó jẹ́ kó ṣe kí ló jẹ́ kó trend káàkiri kọ́nà bá wa tẹ̀lé sáré fèrè. àwọn olóyin gan wà bí ẹni ní ìkọlẹ̀ wà. Kí n fẹ́lẹ́ ṣe ìkẹyìn fún Quadri ọmọ lọ́dọ̀ ọba òdi ìgbére ó dàrínà kó ó dọjọ́ àlá ó di bí ẹni bá ń jọ ni ọmọ di bí ìyẹn bá ń jọ yẹn kò sẹ́ni tí ò ní kú ọmọ mọ̀ sẹ́ni tí ò ní rọrùn alákèéjì ikú àpáyà onílù ikú àpá bàbá onílù ikú àti ìpà ìyá oníjó ikú apẹni à ń pè ikú apẹni tí ń pè ní ọ̀run dẹ̀dẹ̀ mọ ìkọ́jú kọ̀sẹ́ni oko bàbá rẹ̀ onídìí ìgboro Quadri ìmọ̀lódì ìgbéré ọ̀dàrínà kó ó dojú àlá òdì bẹ́ẹ̀ ní bánjọ ni ọmọ owó olódò ọba ọmọ atẹ́nigbọ́lá ọmọ atẹ́nigbọ́rẹ́ ọmọ owó onílẹ̀kùn bẹ́ẹ̀ ni òní kọ́kọ́rọ́ lówó ìwọ̀fà wọ́wọ́ ni wọ́n mú délé bàbá tó gbé bíi lọ́mọ àbúlọ̀ ọmọ olóla àti sákẹ́kẹ́ ẹgbẹ́ ilé ọmọ olóla àti nǹkan bàjá
ìwọ tí ọba sọ ní kọlà yóò sí ìmọ̀ tẹran ìwọ ló dídẹrẹ́ pé tẹnu ẹ̀ kákọ́ ológo ó dídẹrẹ́ ọmọ ọmọjà mọ bí ìwọ kúkú gbà lọ ó di gbére ó di gbére asúntọ̀nà lẹ́ẹ̀kún òge. dárúkọ yín ẹgbẹ́ ilé mọ̀ yín. orúkọ tèmi ni Lateef Fakorede babaláwo Fọlé. Alright, kí ni relationship láàrin àti olóògbé Sisi Quadri? Sisi Quadri jẹ́ a good actor tó jẹ́ wípé àwọn èèyàn wọn máa ń yọ̀ mọ́ gidi gan and wọ́n dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ wípé èmi pẹ̀lú wọn á close gidigidi gan ni because kò sí ìbéèrè tàbí ọ̀rọ̀ ìrújú tí ẹ bí wọn tí wọn ò ní fún yín ní èsì ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ ní ọjọ́ tí a gbọ́ wípé irú nǹkan báyìí ṣẹlẹ̀ ìyàlẹ́nu kódà location la wà nígbà tí a gbọ́ wípé nǹkan báyẹn ṣẹlẹ̀ ó jẹ́ nǹkan tí ó yani lẹ́nu gidi gan ṣùgbọ́n kí Ọlọ́run kó bá wa fi ọ̀run kẹ́ ibi tí wọ́n kọjú sí kí Ọlọ́run jẹ́ kó dáa ibi tí wọ́n pẹ̀yìn sí kí Elédùmarè kó má jẹ́ kó bàjẹ́. Thank you. Orúkọ tèmi ni Benjamin Olókìṣàwò tí gbogbo ènìyàn mọ̀ sí Black Ben. Kí lè sọ fún wa nípa ohun táwa ṣe báyìí ní ìrọ̀lẹ́ yìí? A wá ṣe ayẹyẹ ìkẹyìn fún ẹ̀gbọ́n wa olórí wa aláwàdà industry tí gbogbo ènìyàn mọ̀ sí Sisi Quadri. A wá ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn. Okay, so kí lè sọ fún wa nípa ìwọ̀n pẹ̀lú sọ pé ìjọba ní industry? Ẹ̀rí tá bá ní ká máa sọ nípa olóògbé Sisi Quadri ẹ má yẹn parọ́ fún yín o ilẹ̀ akún wọn nítorí pé olóògbé jẹ́ ẹnìkan tó yẹ pé number one wọn ò ní charge yín mo ti rí bí tẹ́kọ́ tuntun báyọ̀ sọ̀rọ̀ tó yẹ pé àwọn tó máa sọ fẹ́ ni pé má wọ́ọ̀rì wo èlò ló wà lọ́wọ́ ẹ̀ ètò túmọ̀ sí pé wọ́n fẹ́ ìṣerere ènìyàn kì í ṣe ẹni tó máa fẹ́ bá mi fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tẹ́ pé ó ṣàmà fẹ́ mo ní mo pé o láti pé ní kókó nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n máa bẹ́ẹ̀ manage ẹ̀ ó jẹ́ nítorí pé ó máa fara ṣe fún yàn pàápàá jùlọ tó bá lọ sí location láwọn wọn á tọ̀ tẹ́ pé wọn kì í fẹ́ gbé continuity èèyàn lọ ni o wọ́n á make sure pé àwọn dúró láti parí iṣẹ́ yẹn bí tèmi ṣe mọ̀ wọn and wọ́n lè tún jẹ́ ẹnìkan tẹ́ pé wọ́n pín yàn mọ́ra yes níbikíbi tẹ́ bá wà níbikíbi tí Sisi Quadri bá kù sí àwọn tó wà bẹ̀ wọ́n á rẹ́rìn ṣáà ni wọ́n jẹ́ pín yàn mọ́ra gan so èèyàn gidi ni wọ́n èèyàn gidi tẹ́ pé wọ́n gbé kinní yẹn wá láti ọ̀run nígbà tó dẹ̀ lọ pẹ̀lú ẹ̀ èèyàn gidi ni wọ́n èèyàn gidi ni wọ́n. So kí wàá ní ọ̀rọ̀ kẹ́yìn fún ọ ní ìní báyìí? Nǹkan tá a sọ táyé a lè sọ fún wọn kẹ́yìn náà ni pé a fẹ́ wọn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ wọn jù wọ́n lọ.